Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí o. A kú bójú ọjọ́ ṣe rí o, a kú bó ṣe ń lọ. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n bá ní àwọn nǹkan tá a gbọ́ o, allegedly ni o. Náà àwọn obìnrin Ilé Ifẹ̀, wọ́n tú yáyá, wọ́n tú yàyà, wọ́n wá sáàfin kábíyèsí, ààfin Ọ̀jájátù. Wọ́n bá sọ wípé lénìí ni kò ní dọ̀la o. Wọ́n ní lénìí ni kò ní dọ̀la o. Pé kábíyèsí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin, tó ń ṣẹlẹ̀ nílùú wa, pé àwọn ṣe ọdún Olókun, àwọn ò mọ̀ wípé àwọn ṣọdún. Eku ò ké bí ẹyẹ, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Wọ́n ní kí ló dé tí kábíyèsí fi gba Ashley láàyè láti lọ ṣe kíní Olókun. Pé gbogbo tí Ashley ṣe tí kò finú kan ṣe yìí, pé kò ní tẹ́wọ́gbà o. A gbọ́ ní o, nǹkan tí wọ́n sọ ní íńtánẹ́ẹ̀tì nìyẹn. Wọ́n ní àwọn ò ní gbà pé gbogbo ètùtù tí Ashley bá wọn ṣe pé kò sí èyí tó jẹ́. Tínú bí àwọn alálẹ̀, nǹkan tá a gbọ́ ni o. Wọ́n nínú bí àwọn alálẹ̀ pé Ashley ó ti jẹ èèwọ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣe pé ṣe ni Olókun ń reject ẹ̀, tó ń reject ẹ̀, tó ń reject ẹ̀. Wọ́n ní nǹkan pé gbogbo tí Ashley ń ṣe kò ju pé kó decorate orí pẹ̀lú owó ẹyọ tó máa fi gbogbo ẹ̀ tó gbogbo everywhere. Pé fashion nìkan ló kàn ṣe o, kò sí ìmọ̀ spirit yẹn lára ẹ̀ mọ́. Pé gbogbo èyí tó ṣe pé òfo ló já sí. Pé títorí ẹ̀ pé wọn ò gbà. Ó ṣe pé nǹkan èèwọ̀, bó ti ṣe nǹkan èèwọ̀, kò ní tẹ́wọ́gbà o. Olókun tí Ashley bá wọn ṣe lọ́dún yìí pé kò ní tẹ́wọ́gbà. Nítorí náà pé kí wọ́n wá bá kábíyèsí pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ pé àwọn ò ní gbà o. Àwọn ò ní gbà o káwọn ṣe ọdún kan má rí èsì ẹ̀. Pé tẹ́lẹ̀ báyìí wọ́n máa ń rí èsì ayọ̀. Gbogbo nǹkan tí wọ́n ṣe, tí wọ́n bá ti ṣe Olókun yẹn, pé blessing máa ń wá lóní rẹpẹtẹ. Pé bẹ́ẹ̀ ti tọdún yìí, pé gbogbo nǹkan tó ṣe pé kò sí tẹ́wọ́gbà o. Pé so wọn ò ní gbà kí wọ́n wá bá kábíyèsí fún nìyẹn o. Wọ́n ní kẹ máa wò ó. Wọ́n ní kì í ṣe pé bóyá kán sin Olókun just like that. Pé ẹni tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀, pé ètùtù ò ní gbà. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń wo Ashley bẹ́yẹn. Wọ́n ní Ashley ó ti tẹ ojú egbò mọ́lẹ̀ o. Pé wọ́n ní wọn ò fẹ́ Ashley o. Pé èyí tó ṣe lọ́dún yìí pé kò ní tẹ́wọ́gbà fáwọn. Pé torí ẹ̀ wọ́n wá bá kábíyèsí. Kí kábíyèsí mọ bó ṣe máa ṣe o. Bí irú nǹkan bẹ́yẹn ṣe máa jẹ́ o. Pé kí ló dé náà tí kábíyèsí lọ gbarú ẹ̀ fún Ashley pẹ̀lú gbogbo atrocity tó wà lọ́wọ́ Ashley. Wọ́n ní àwọn obìnrin sọ wípé Ashley tó jẹ́ wípé gbogbo nǹkan tó ṣe ó kúnlẹ̀ rẹpẹtẹ. Kò tíì lọ pé kó dẹ̀ lọ ṣe ètùtù àbí kó tiẹ̀ jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣe. Pé gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ yẹn, pé tó ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó dá. Wọn ò tí lọ ṣe sacrifice, kán lọ ṣe ètùtù, wọn ò ṣe. Pé pẹ̀lú Ashley bó ṣe fi ọkọ ẹ̀ sílẹ̀, ó fọkọ ẹ̀ lẹ̀, ó tún bímọ fọ́kọ ẹ̀, ó tún kúrò ńbẹ̀. Wọ́n ní ọkọ ẹ̀ yẹn pé wọ́n ní billionaire tiẹ̀ ni bí mo ṣe gbọ́. Wọ́n ló lówó o. Pé pẹ̀lú ẹ̀ pé ṣe ni Ashley ó fi í lẹ̀.
ó fọkọ ẹ̀ yẹn sílẹ̀ lọ láti wá ní dandan òun fẹ́ fẹ́ kábíyèsí. Wọ́n ní bó ṣe wá fẹ́ kábíyèsí pé tó bá tiẹ̀ jẹ́ pé kò ṣe ìbàjẹ́ ńbẹ̀, wọ́n ní ìbàjẹ́ tó ṣe pé ó kúnlẹ̀ rẹpẹtẹ. Ó gba ọkọ Naomi, ó ní kí Naomi fòkó nìṣó. Nígbà tí Naomi wà ńbẹ̀ yẹn tí gbogbo nǹkan ń ṣe, tí gbogbo ìgbà tí Naomi wà ní ààfin, wọ́n lè eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ o. Ashley fẹ́ fi ìrú gba ìbùkún. Ó ní ipò Naomi, wọ́n ló ra kábú ẹ̀ pé òun ló máa wà nínú ipò yẹn, pé ṣùgbọ́n àwọn alálẹ̀ bínú sí i. Wọ́n ní àwọn alálẹ̀ bínú gidi gan, ó dẹ̀ fẹ́ kó bá gbogbo àwọn ará Ilé Ifẹ̀. Àwọn obìnrin tẹ́ bá rí bọ́n ṣe túyáyá tán túyàyà páwọn ò ní gbà o. Àwọn wá bá kábíyèsí o. Tí kábíyèsí ṣe bí kó sọ bí ààfin ti fẹ́ tòrò, bí Ilé Ifẹ̀ ti fẹ́ tòrò, because wọ́n ti ń ṣọdún ìní pé èyí tí Ashley lọ ṣe lọ́dún yìí, pé kí ló dé, wọ́n ti ní kán wẹ́lòmíì kò ṣe, pé Ashley náà lọ ṣoko orí kunkun. Ṣáà ṣe gbogbo nǹkan tí Ashley ṣe pé kò sí tó jẹ́ tọ́wọ́gbà. Mo ní nǹkan mà dé o, nǹkan mà dé. Wọ́n ní Ashley tó wá pa bàǹbàrà pé nǹkan èèwọ̀, nǹkan tán kì í ṣe Ashley ló ń ṣe, pé kíní wà lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ. Wọ́n ní ẹ̀ṣẹ̀ wà lọ́wọ́ ẹ̀ rẹpẹtẹ. Pàápàá jùlọ wọ́n ní kò wá tiẹ̀ tó ìtótó pé ọmọ tó tún lọ gbóyún, wọ́n lọ́mọ tó tún lọ gbé wá. Nígbà tó jẹ́ pé àwọn alálẹ̀ ò gbà, gbogbo wọn kò sí nǹkan, wọ́n ní kò sí gbogbo nǹkan tó ṣe báyìí táwọn alálẹ̀ gbà, pé wọ́n ń bínú sí gidi gan. Pé báwo ni kábíyèsí ṣe lọ gbárù Ashley láàyè láti lọ ṣe nǹkan èèwọ̀. Ó nìyẹn sì wọ́n ṣọdún, wọn mọ̀ pé wọ́n ṣọdún. Gbogbo nǹkan backfire. Báwọn ò ní gbà o. So àwọn èèyàn wọ́n lọ gbéjà lọ ko kábíyèsí ṣá. Wọ́n bá ní kí ni kábíyèsí, kí ló rí lọ́bẹ̀ tó fi warú sọ́wọ́ láti jẹ́ kí Ashley tún lọ ṣe ètò ṣe lẹ́yìn ọdún yìí, pé kò ké bí eku o, ẹyẹ ò ké bí ẹyẹ o, pé Ashley pé èèwọ̀ wà lọ́wọ́ Ashley. Pẹ́ni tí nǹkan ẹ̀ tó ṣe nǹkan èèwọ̀ bẹ́ẹ̀ yẹn, pé ètùtù ò ní gbà, pé spirit yẹn kàn antagonize Ashley, pé nọ́ọ̀sì pé gbogbo nǹkan tó ṣe pé kò tùbà kò túṣẹ́. Ẹ̀yin èèyàn mi, òun ni mo ní kí n gbọ́ lórí atẹ́gùn. Mo ní ẹ jẹ́ kí n fún àwọn èèyàn mi káwọn náà gbọ́ díẹ̀ nínú ẹ̀. Ṣé wọ́n sọ pé wọ́n mú ẹnìkan wá ní táìmù yẹn, pé ọmọbìnrin kan tó ń sọ pé òun ló fẹ́ ṣe àrúgbá, pé òun ló fẹ́ represent Ashley. Ó dẹ̀ wá yà wá lẹ́nu tó fi jẹ́ pé wọ́n l'Ashley ló tún wá ṣe lọ́dún yìí. Ẹ̀yin èèyàn mi, kí lẹ̀yin náà rí sọ sí nǹkan tá a gbọ́ ni o. Kò yẹ ká dá sí ọ̀rọ̀ yẹn o. Ẹ̀sìn bó ṣe ń fò lẹ́lẹ́lẹ́lẹ́ pé ó mà jẹ́ kí n fi díẹ̀ sáwọn èèyàn mi létí, kí n fi tó wọn létí káwọn náà rí nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kán rí gbọ́. Torí ẹ̀ ni mo ṣe ní ká gbé wá sétí gbọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ ṣé gan-an, Ọlọ́run á dúró tì wá o. Bye.